gbogbo èdè lọ́wọ́ rẹ̀. Àlẹ́bí ń sọ pé ẹ̀fẹ́ rẹ̀ lọ́wọ́ ẹ̀fẹ́ rẹ̀ wọn. Ẹ má wò wá wọn tèmi lẹ́wọ̀. Òjú ẹbí òní wà tiẹ̀. Àmọ́ tèmi lẹ́wọ̀ mọ́ wọn lá. Ẹ̀fẹ́ rẹ̀ ìní ìdíjọ́ ọlọ́run. Ẹ̀fẹ́ rẹ̀ ni. وتعاون أحب إليه من والده وولده والناس أجمعين. Ẹnìkan nínú ní ìgbàgbọ́ rẹ̀ kò sí ìpè kórókóró. Ó fẹ́ràn àlejò àwọn òbí òbí méjì. Àdúgbò fẹ́ràn ní ju àwọn òbí rẹ̀ méjèèjì tí wọ́n bí lọ. Ó sì fẹ́ràn ní ju ọmọ ẹbí ẹ̀jẹ̀ ẹgbẹ́ rẹ̀ tó bí lọ. Ó wá tó fẹ́ràn ní ju gbogbo àwọn ènìyàn ẹni pátá lọ. Wọ́n ní ká máa wo tí wọ́n kò sẹ́ni tí òní wá sí ẹ̀. Àmọ́ ẹni tèmi òjíṣẹ́ tí mo sọ̀kẹ́ nínú wọn. Ẹni bá fẹ́ràn wọn, òun náà ló fẹ́ràn mi. Bẹ́ẹ̀ni ò bá fẹ́ràn wọn. Wọ́n ní torí sáàbù fẹ́ràn lọ́gbàwá ọkọ̀ mẹ́ta àbí mẹ́rin. Ọ̀rọ̀ sáà lẹ́nu sọ. Ọlọ́run bá lẹ́nu sọ nìyí. Ẹnì kò jẹ́ mọ́mí ní òdodo láì ṣe fún bá fẹ́ràn ní olùbẹ̀rẹ̀ àwọn ọlọ́wọ́. Nítorí tí ó burú bẹ́ẹ̀. Torí pé èmi Ànábì Muhammad ọlọ́dún ní ìdí òbí tí ọlọ́run fún yín lárúbáwá ni mí. Ọ̀sẹ̀ pàtàkì ni nínú ìdíkẹ́ ìdíkẹ́ lárúbáwá. Wọ́n ní kí ọ̀rọ̀ bá ṣe ó ròyìn rẹ̀ nígbà míì àgbàwọ́n tẹ̀lé òkè àgbàwọ́n tẹ̀lé ìsàlẹ̀ àgbàwọ́n fún àwọn òyìn nígbà míì àgbìjà dámúrè gbogbo èdè kó ní bẹ́ẹ̀ ọ̀pọ̀ èdè tó kù ojú kan àdáni náà ni lẹ́yìn náà Al-Qur'an ọlọ́wọ́ bá òfèdè ní ìsọ̀kalẹ̀ tó di èdè lárúbáwá lọ oṣù méjì. Tó bá kó wá lọ́jọ́ ìgbẹ́jà ìdí àmà. Tọ́lá ń dájọ́ fún gbogbo wa tẹ́lẹ̀. Ọlọ́lá ló mọjọ́ náà o. Àmọ́ ń bọ̀ wá ṣẹlẹ̀. Èdè kan náà bá máa lò. Èdè kan oṣù náà ní gbogbo ẹ̀dá máa lò. Èdè tá a sì ń lò lónìí nínú Nàìjíríà. Wọ́n nínú Nàìjíríà nìkan bá bá ta ìjọ̀wọ́ èdè ìyàdọ̀dọ̀dọ̀rẹ̀ ni. Bẹ́ẹ̀ náà tó wá nínú mi. Àwọn Faransé ń bẹ, Amẹ́ríkà ń bẹ wọ́n ní kí wọ́n. Àwọn Jámánì ní kí wọ́n. Àti Síríà ní kí wọ́n. وآياته خلق السماوات والأرض واختلاف ألسنتكم وألوانكم إن في ذلك لآيات Ọlọ́run yìí ṣe méjì yìí ṣe mẹ́ta kò bí lọ ẹnìkan ò sí.
ọlọ́run ọba òbí máa ìgbìmọ̀ sí àwọn èèyàn wa àwọn ọmọ ìyá wa ìrọ̀jẹ̀ tó tẹ̀ fún orí fún wọn tó kù ọlọ́run òṣìṣẹ́ ọ̀nà mọ́ wọn òkú wọn ní àṣà ìṣòro lórúkọ kí èsì ẹ̀yìn jésù ọmọ ọlọ́run lọ́nà wọn ọ̀pọ̀ ọ̀pọ̀ kalẹ̀ ó wá báyà rẹ̀ ó wá bá bá tẹ̀ lóko tó kápọ̀ ya tuntun lọ́tà bá ká ìyá kiri ìyá kiri ọlọ́run àmọ́ tó ti ọmọ adámà bí ọmọ rẹ̀ nítorí àwọn ní ìlú ọ̀gbọ́n kò bá bí àlejò sọ́lá tó wá sọ́lá. àyọ̀sí ọlọ́run ni ẹ̀lẹ́bí ní bá kò yóò tó ọlọ́run ní gẹ́gẹ́ bí àbùkù láyé tó sàlàyé ọ̀rọ̀ ẹ̀rọ fún wa. ọlọ́run ní èmi mo sì wọ́n lọ́nà ẹni tí òun ní pọ̀ lẹ́nu ní mo bá tún sì lọ́nà. wọ́n ní sẹ́yìn yóò kí èsì ẹ̀yìn ní ẹ̀rọ ẹ̀rọ lójú ni ọ̀tà káàkà. ọlọ́run ní Jésù. ó gbà jọ pé ọlọ́run ní Jésù. títí kò yà kúlé. àfọlọ́ mẹ́ta kọ̀ọ̀kan tí ìwà rẹ̀ tó wá ń dínkù ní àdílé kú lọ́dọ̀ yín. àwọn ọlọ́run mẹ́ta. ọlọ́run bàbá ọlọ́run ọmọ ọlọ́run ẹ̀mí mímọ́. ọlọ́run ní sáàtì wí ọlọ́run ọgbọ́ ọmọdé ọ̀rọ̀ tí mo wá ń jọ́lé púpọ̀ nǹkan tí àmì ti gbà pé kì í ṣe ọdún kò sì lágbára nǹkan ká ìlú tó lọ bá fún mi. gbogbo ọjà nǹkan sì tó ti ṣe nǹkan sì tó tọ́kọ̀ láyé. kẹ́yẹ́ bí ìbáṣe gọ́ọ̀tẹ̀ ní nítorí ó ṣe ọ̀pọ̀lọpọ̀ nǹkan sì. bí ọ̀kan ni ó ṣá títí fún àwọn ẹgbẹ́ owó ọ̀tẹ̀ wọ́n sì mú pápá rẹ̀ ká wọ́n lọ àbábẹ́lẹ́ gbogbo lágbára ètò ìwà wúwo lórí ọ̀rọ̀ ara rẹ̀ fúnra rẹ̀ ó ṣàgbéjì. ó sì ṣe ọlọ́run ní àbójútó náà nípa ọlọ́run ní olúwa ní ọlọ́run ní ọkọ̀ ní sílẹ̀ ìlera ẹ̀fọ́ ojú òun ní ọmọ mi ní ọ̀nà wọn akẹ́kọ̀ọ́ ọmọ tẹ̀lé wọn gbá sẹ́yìn mọ́ni lórí. ó sì ti lọ́kọ̀ tàbí tí wọ́n ń wọlé ní ọ̀rọ̀ ó tó di pé ilé kan wá dé látọ̀ ọlọ́run wọn fún ayé òmìnira ó sì ń jẹ́ ọlọ́run tó tó ọkọ̀ ní sílẹ̀ lápá àlejò olùgbà lélẹ̀ ní gbogbo àìsòkè ọ̀nà ọlọ́run wa mú èyí fẹ́ kú wọlé ẹ̀rẹ́ kọ́kọ́ sí lọ́rùn. ìjọ́ kò yẹ fún wọn títà ń tẹ̀ ní ìṣòro kò bá làákà ìwòrò kò bá làákà ìwòrò táwọn olóyè. wọ́n máa ń bàtà ní gbogbo ọmọ sọ̀rọ̀ bó wọ́n láti ìlú àlùkùrá ní ẹjọ́ ọ̀rọ̀ rẹ̀ ó ní wọn ò pa tó tún wọn. owó orí kan máa gbọ́lẹ̀ fún un. ó kójú lórí ọ̀kọ́jọ́ máa fún aráàlú àkókò ìlú wọn ni wọ́n lọ gbé sọ́rọ̀. wọ́n ní wọ́n bá gbé èdè sọ́rọ̀. àgọ́ta ayé ló dé fún mi. ọlọ́run ẹ̀rí àbí ìdíta àmọ́gẹ́rì ọ̀rọ̀ wà ní.